Africa Content TV. Agade kábímọ ṣọ̀kan kágbé sókè o kábímọ ṣọ̀kan kágbé sókè o Jimmy Station Association kábímọ ṣọ̀kan kágbé sókè o Jimmy Station Association kábímọ ṣọ̀kan kágbé sókè o Jimmy Station kábímọ ṣọ̀kan kágbé sókè o Unity. Orúkọ tèmi ni Alhaji Tire Leda OSP1 ọmọ bá wá sí àgbà ìjọba Fuji OSP kò sọmọ náà wọn débẹ wọn pẹ bẹ́ẹ̀ yẹn lẹ́yìn ẹ ṣáà ti mọ aníkà fásikò yìí àwọn ọmọ mi náà wá kí mi lọ́fíìsì àwọn èèyàn wa tá a jọ mú mẹ́rin tá a jọ ń kọ ni wọn ní kí n máa káwọn ọbọ lẹkọọ mi àlè lọ sókò báyìí gbogbo wa tó jáde wa máa bísí náà nù àwẹ̀ à ń lọ wá sí lọ gbogbo èmi gan òrà yé àfàsìkò àfikídádì wà lájí wà sí wà lábí Ọdẹ́tọ́lá Pasuma pé àwẹ̀ ọdún 2025 kò ní jáṣe mọ́ fún wa. Gbogbo àwọn ọmọ Paso àtàwọn ọmọ Tire Leda tèmi ṣe rárá wá di ọmọ lọ́dọ̀ tí àwọn ọmọ wọn ní àwọn fẹ́ fòrùn ṣe káwọn kì í kú ọdún bá mi ní fi ààrẹ lò gbà. tó kùnú ayé ìdùnnú lẹ́ẹ̀ máa fi lò. dárúkọ yẹn forí kídádì mi nà lọ́dọ̀ tí wọ́n lé kù. mo jí dàrẹ́ mo Golden Boy. Ramadan gbogbo mùsùlùmí Ramadan gbogbo mùsùlùmí o ìgbádùn àdúgà ṣẹṣẹ mi ohun tí wọ́n rò kọ́nà bá o wọ́n rò pé ṣubú ni o wẹ́ẹ̀dẹ̀ ṣubú o wọ́n rò pé má rẹ̀yìn dẹ́ni bàbá kò dẹ̀rẹ̀ yín ó ṣe Ọlọ́run tó fọ́tá lọ́rọ̀ sọ lórí wa. orúkọ mi ni ojú àná àbí Happy Ramadan gbogbo lé akẹ́bíbọ́ọ̀lì pàṣẹ iṣẹ́ mi o. kídádì mi náà Paso. Paso kíkú wọn padà bí Paso máa fún wa o. àmín o. kárùn mọ́sálà bí Paso máa fún wa. àmín tí kankan bá ṣe Paso máa àrùn Tire Leda àrùn ojú àná àbíbù gbogbo ní Fuji ní àkàn kíkú mọ́ padà bí Paso máa fún wa o. àmín. ìlọ́mọ sẹ́kọ̀ọ́ lẹ́yìn àgọ́jọ́ mẹ́tọ́ lọ́lọ́ àgọ́bí Leda gangan lè yó wọ́n lágọ́bí Leda everybody ló mọ̀ àgọ́bí Leda lè mí jẹ́ o àgọ́bí Leda nínú Fuji àti ramoni kọ́lọ́mọ́ pa lálàmú àti ramoni kọ́lọ́mọ́ pa lọ́lọ́mọ́ pa lọ́lọ́mọ́. Kọ́lẹ́sì balẹ̀ mi ní ogo lábùjì máa ní mi o. Èmi lọ́wọ́ tán sọ́tàn. Ẹ ò máa rí dúnú báwọn Paso jẹ́. Mo ti sọ̀rọ̀ báwọn ẹlẹ́mì tó ń ṣú. Ọmọ gbà kó jẹ́ ẹ̀sìkèpà lọ́wọ́ tó ń sọ. Bá a bí ọmọ yìí ti pọ̀ ń bàdàn. Yus Alabi Emir. Ọmọ tó ń sọ máa rẹ bàbá yìí dà iwájú lọ pé ibi tí ń rẹ́ sí. Alabi Pasuma ìyá Ajíbọ́lá ọmọ Ọdẹ́tọ́lá àtúnwá wá sọ́dọ̀ dáàdi wa rẹ̀ ní ọ̀hún sọ́jú kó wà nílé Olúyọ̀lé Happy Ramadan bàbá. orúkọ ọdún mi ni láyé wọn àlàbí ògbà àgbáyé ọmọ sọ́jú kó wà ọmọ ìlàmú ọmọ àwọn ẹmu ìmọ̀lẹ̀ tó ń kọrin o wọ́n bá sí kò yí wọ́n fi kílẹ̀dì mi Alhaji Pasuma àti Bọ́lá ló jẹ́ kí n sọ pé àlùbá ti fẹ́ tán ní Saudi Arabia aláwọ̀ lárúbáwá inú wọn a máa bàjẹ́ wọ́n máa sọ pé Ramadan fẹ́rẹ̀ tán wọ́n bá dùnú pé Ramadan ń tàn lọ láì gbà kọ́kọ́ nínú ọgbọ̀n àwẹ̀ ó fọ̀rọ̀ ọ̀bọ lọ́hùn ọba mi ṣeré. ológo mo ní mẹ́tọ̀ kan kí wọ́n ní kí n fi ọ̀gá mi o lójú tèmi ó dàbí áńgẹ́lì ni Alabi Pasuma sóhun sálángẹ́lì mi Alhaji Tire sóhun sálángẹ́lì mi àwọn tó ń náwó fún mi wọ́n wọlá Pasuma ni àwọn tó ń fún mi lówó wọ́n wọlá Leda ni àdúrà tèmi pé kíkú má pa Leda mi. ìsáyé national ọlọ́sọ̀ aláàláyé ọmọ mo ti tẹ̀lé bàbá orin dáre mo ti jẹ́ lọ́rùn mo ti tẹ̀lé mi sọ́ọ̀lì ọ̀lẹ́ Leda mo ti jẹ́ lọ́rùn dáre èmi ò dé kábàámù pé mo mọ̀ yín rí yóò dé kábàámù Alhaji pé mo tẹ̀lé yẹn. institution ni máa kọ́ ni o wọ́n ní kí n má kọ́ Fuji wọ́n lọ́ọ́ ló kọrin ọ̀lẹ́ ló kọ́ Fuji o wọ́n fún ọ lẹ́sìn ṣe béèyàn lọ gánlá o wọ́n fún ọ lẹ́sìn ṣe béèyàn Babolida o ó kọrin kọ́lé ó kọrin lókìkí o èmi ti gbà fálábì kémi gan bàbá lọ́nà. ọlọ́gàdé Tire Leda sani mo gbà fún akọrin. tó bá ti jẹ́ tó lórí Àlàmú ké máa rojú akọrin ọmọ Paso tiwa ní Ìbàdàn
so ní gbọ́lágadé tí rí mi lẹ́dà o ìbànú fi ẹ máa máa ríta jésù o ọlọ́run tó gbé ẹ̀dẹ̀ lẹ́yìn lè rí ẹ ò ní jábọ́ ọlọ́run tó gbé ẹ̀dẹ̀ lẹ́yìn lè rí ẹ ò ní jábọ́. ọmọ máa gbọ́ ó yọ mí lára oúnjẹ akọrin sọ ní kí n yọ ọlọ́pẹ́ ọmọ bàbá máa tún tàn pa ìlú ọmọ mi stúdíò lé nìbàdàn ó wá sọ ọmọ Pasuma ọgbà àṣìlá tún tàn pa ìlú bóyá mo ní Happy Ramadan kẹrin Happy Ramadan kẹrin. ọmọ kọ́kọ́rọ́ Sodiq ló kọrin ha àlàmàdúrà ló ń bọ́ kí ni mo wí ọmọ bàbá yín dá ló ń bẹ́ẹ̀ mọ́ ògbọ́n kọ́kọ́rọ́ Sodiq ló kọrin ha ọmọ Olúbàdàn ló ń bọ́ kí ni mo wí ọmọ bàbá yín dá ló ń bẹ́ẹ̀ mọ́ ọmọ ògbórúkọ tó pè mí èmi kọ́kọ́rọ́ kọ́kọ́rọ́ tó máa ṣílẹ̀kùn èmi kọ́kọ́rọ́. bàbá mi bàbá sí àgbẹ̀ ọmọdé kẹrin ọmọdé kẹrin ọmọdé kẹrin.